ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Alhaji Saoti Arewa kò jọ àwa lójú. Ìdí tó fi jẹ́ pé ẹni tí ó bá sojú ẹ̀sìn pàápàá jùlọ ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé ó nímọ̀ àkọ́kọ́, ó láyà, yóò sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀. Bó ṣe lè wù káriwó pọ̀ tó, bó ṣe lè wù kí gbogbo ẹ̀ kátẹ́gùn ọ̀fẹ́ bí gbogbo ṣe tó, orí ọ̀rọ̀ náà ni ó dúró lórí. Ọ̀nà kejì wá ni pé ó tún dá kéèyàn ò dúró tọlọ́run tó jẹ́ pé Ọlọ́run nìkan lèèyàn gbára lé, kéèyàn ò gbára lé nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Tó bá mìíràn téèyàn bá ti gbára lé nǹkan kan lẹ́yìn Ọlọ́run, àbí kó jẹ́ pé bóyá èèyàn gan ń wò pé n tóun ṣe yìí téèyàn ń ṣe iyèméjì lórí ẹ̀ kò sí, tó bá gbáriwo téńté báyìí lásán, kódà tó bá wà lórí òdodo ọwọ́ rẹ̀ yóò jùúlẹ̀ fún irọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Alhaji Saoti Arewa. Gbogbo pressure wá pọ̀ lọ́tùn lósì. Èyí tí àṣìṣe díẹ̀ kan ṣe ni pé nítorí wọ́n sọ àti sọ́njò ní àtọ̀tọ̀ sọ lónìí. Láwọn agbègbè míì, àáfàá lè jẹ́ bàbá fún ọba. Láwọn agbègbè kan, àáfàá lè jẹ́ bàbá fún ọba níbi tí ọba bá ti jẹ́ ọba tí ò mọ nǹkan kan, tí ò dá kan mọ̀. Fápẹẹrẹ ní ìsìn, ọba tí ó mutí yóò kẹ́rí tí ó wà sí yóò máa dún ọ̀, yóò máa ṣe bálabàla. Ọba tí ó mutí yóò kẹ́rí jẹ́ pé gbogbo nǹkan tó ṣe yóò mutí jẹ́ pé yóò máa ṣìwàwù. Lábàárú ọba bẹ́ẹ̀ yẹn, àáfàá lè jẹ́ bàbá fún táàfọ́ ọmọ gáìdì ẹ̀, àáfọ́ ọmọ tọ́sọ́nà títí tí ó fi kúrò níbi ìwà àbàjẹ́ yẹn. Lábala bòmíì, ọba sì lè jẹ́ bàbá fáàfáà níbi tó bá ti jẹ́ pé àwọn àáfàá bẹ̀ ipò tí asọpọ̀ bá wà lákọ̀ọ́kọ́ yẹn làwọn àáfàá lọ wà ń bẹ. Ibi táwọn àáfàá ti ń mutí tí wọ́n ti ń rọ ọtí inú àgbè ní ìsìn, ibi táwọn àáfàá tí wọ́n ti ń ra orí eku, ra orí ẹja, ẹsẹ̀ ọ̀bọ, ìgímú ìnàkí, àáfàá tí ń ṣoògùn fọmọ yahoo, tí ń ṣàṣejẹ fọmọ yahoo, irú àáfàá bá ní ìsìn ọba lè jẹ́ bàbá fún. Ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀. So torí ìdí èyí, àáfàá lè jẹ́ bàbá fọba níbì kan, ọba sì lè jẹ́ àáfàá, ó sì lè jẹ́ bàbá fún àáfàá níbòmíì. So bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o. Gbogbo pé bóyá nìkan pé ọba ní bàbá fún àáfàá gbogbo ayé o, ẹ má sì ọ̀rọ̀ ń gbọ́ kìí ṣe gbogbo ayé. Nítorí kí Alhaji Saoti Arewa sọ tẹ́lẹ̀ nìyẹn tọ́pọ̀lọpọ̀ fi nà mọ́ wọn. Ọ̀yọ́ wọn orílẹ̀ èdè ẹ̀ mọ́ tán ibì kankan. Gbogbo wa náà mọ̀ àwọn ọba kan wà tẹ́ pé àáfàá ni ó kọ̀ǹtró wọn, wọn ò lè dá kankan ṣe. Ṣé ibi tó bá ti jẹ́ ìsìn, tó bá ti jẹ́ Christian tó ń lẹ́pẹ́ ní bàbá fún ẹ pé bàbá fáfá, ó jẹ́ bàbá fún àáfàá nínú ààfin. Ṣùgbọ́n tó bá dá àwọn àyè kan, àáfàá ni bàbá jẹ́ fún. Bó ṣe jẹ́ nìyẹn o. Ǹtẹ́ rí ẹ wí, kò wọ́n rí ẹ sọ, ẹ kú mọ̀ pa o, kò sí dọ́kan. Ẹlòmíì lè ní content creation ní kíní kan, ẹlòmíì ní monetization, gbogbo yẹn kò kàn wá. Àṣà àfi content wa àfi dayé rú. Ní tó bá wọn kálukú ní kó fẹnu ẹ̀ sọ, a sì dúró lórí ọ̀rọ̀ wa. Ọba ó lè jẹ́ bàbá fún àáfàá níbòmíì, àáfàá sì lè jẹ́ bàbá fún ọba ní ibòmíì. Bó ṣe jẹ́ nìyẹn. Ó dàbọ̀.